نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الحمد لله الذي أكرم القرآن وأهله، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣàpọ́nlé al-Qur'an àti gbogbo àwọn tí wọ́n bá ní ṣe pẹ̀lú Qur'an. Ọba yìí lọ́ba tó fẹ́ràn wa. Ọlọ́run ò fẹ́ ká sọnù, Ọlọ́run ò fẹ́ kí a ṣorí burúkú láyé àti lọ́run. Torí ẹ̀ l'Ọlọ́run fi sọ al-Qur'an kalẹ̀. Al-Qur'an náà òun náà látorí ẹ̀jòkó níbí lè ní gbogbo àwọn ọmọ wa pátá tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa al-Qur'an tí wọ́n ti ha sérí. Ọlọ́mọsà sí wọn ní ìtútù ojú fún wa. Kọ́lọ̀njá jẹ wọn láyé, kọ́lọ̀njá jèrè wọn lọ́run, kọ́lọ̀mọjá masáré wọn. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dájú náà ọ̀rọ̀ tó yẹ máa ń gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú al-Qur'an. Toró nìkan náà ni ìwé òdodo tí ń sòdodo, tí ń sì ń tọ́yàn sọ́nà òdodo. Sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun náà ni ojú ọ̀nà tẹ́yìn lè tọ̀ tí ó fi gbọ́ Kùránì yé, tí ó fi wá lọ̀lẹ́ wà ní Jánnà Ọlọ́run. Gbogbo tó bá ti pè lẹ́sìn fún wa, táà bá ti rákọọ́lẹ̀ fún náà al-Qur'an, àwọn hadith àbá ń bẹ̀, wọ́n yí pé lẹ́sìn innovation ni wọ́n máa ń pè, àdádálẹ̀, opposite ẹ̀sìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kọ́lọ̀mọ́já bá wọn ṣe ẹ̀sìn àgbélẹ̀rọ. Ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká ṣe ni kọ́lọ̀mọ́sà jíyá ṣe. Kọ́lọ̀wọ́ wá gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tó ń bẹ nínú ìṣìnà kọ́lọ̀mọ́sà bá kì wọ́n sójú ọ̀nà. Kọ́lọ̀mọ́sà tẹwa náà dúró lérí siratal mustaqim. Àkí gbogbo àwọn elétò ní siratal mustaqim tí wọ́n kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ al-Qur'an. Ọbẹ̀ lérí Sheikh wa, kárí gbogbo àwọn elétò àwọn àlùfáà. Kọ́lọ̀mọ́sà bá ní san yín lẹ́san dáadáa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa, ẹ dákun, ẹ jí kálọ̀ lè máa palẹ̀mọ́, kálẹ̀ máa palẹ̀mọ́, kí lá máa palẹ̀mọ́ fún jama, kálẹ̀ máa palẹ̀mọ́ kú. Nítorí pé ikú yìí máa ń dé lógìgì ni. Kò sẹ́nìkan tó kú tí ó lè sọ fún yín pé ìjọba yìí lòun ó kú, yóò kàn bá kálukú lógìgì ni. Al-istidadu lil maut, ìmá palẹ̀mọ́ kú ń bùkátà kẹ́nìkọ̀ọ̀kan wa ká gbàgbọ́yé kí ló kàn lẹ́yìn ikú. Ìtọ́kàn lẹ́yìn ikú náà ẹ̀san méjì náà sì ni, imma al-janna wa imma an-nar. Inú kéèyàn jáde láyé kó dọmọ náà, àbí kéèyàn jáde láyé kó dọmọ al-janna. Abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ náà tọmọtọmọ, kọ́lọ́mọ́ ṣe wá ní ọmọ al-janna. Al-istidad, ìpalẹ̀mọ́ láti pàdé Ọlọ́run. Torí pé ọpẹ́ ọya àpàdà pàdé Ọlọ́run jọ́ kan náà. Ara ìpalẹ̀mọ́ òun náà ni kéèyàn ó mójútó tó wá ṣe láyé. Ẹni tó bá mójútó tó wá ṣe láyé, onítọ̀hún ní palẹ̀mọ́ láti pàdé Ọlọ́run. Ọdún tá pàdé Ọlọ́run kò sẹ́nìkan tó mọ̀, oṣù tá pàdé Ọlọ́run kò sẹ́nìkan tó mọ̀, ọ̀sẹ̀ tó kù tá pàdé Ọlọ́run kò sẹ́nìkan tó yé, ìjọ́ tó kù kò sẹ́nìkan tó mọ̀, wákàtí tó kù kò sẹ́nìkan tó mọ̀. Àwọn mí òkú lè ní báyìí kò ní dọ̀la, èní náà wọ́n kù, kọ́lọ̀mọ́ kàwà mọ́ wọn. Bá ṣe wá bí pẹ̀lú àlàáfíà, kọ́lọ̀n já padà sílé pẹ̀lú àlàáfíà, kọ́lọ̀n fún alẹ́bẹ̀ gbogbo àtàláfíà lè rí dáadáa. Àmọ́ tó wá padà yánà ẹwà dàgbàdàgbà, èyàn padà lọ lè bọ́lọ̀ náà. Ẹ̀yọ́ mọ̀ yá mi, ilé ayé tá wáyé kìí ṣe léèrè o. Ó ní pọ́pọ́sì tọ́lọ́run fi dá sánmà àtilẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá ní wa ma khalaqnas samawati wal arda وما بينهما لاعبين وما خلقنا السماء. Ọlọ́run bá ní ṣe ní sánmà tí mi Ọlọ́run tí mo mọ̀ yìí, àti ilẹ̀ tí mi Ọlọ́run bá tẹ́ pẹrẹsẹ, àti tí mi láàrin sánmà àti ilẹ̀,
ọlọ́run ní ìdá wọn torí eré èmi ò ṣeré ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà ẹ má ṣe kíní ẹ má ṣeré tí wọ́n bá ní ọ́ọ̀lù tí wọ́n kọ́ yìí warehouse tí wọ́n kọ́ yìí nǹkan torí eré o ìtumọ̀ ni pé ẹnìyàn fẹ́ máa kó nǹkan síbẹ̀ ó ní pọ́pọ́sì tó fi ṣe kíní tó fi kọ́ kí ni pọ́pọ́sì ọlọ́run tọ́lọ́run fi dá sánmà àti ilẹ̀ ọlọ́run bá aláà tó wá kó àwọn nǹkan tí ó ṣàǹfààní fún wa táàfin ilé ayé gbé rọrùn ó fomi síbẹ̀ ó fóúnjẹ síbẹ̀ ó fẹ́ràn síbẹ̀ ó fẹja síbẹ̀ ọlọ́run fi àwọn irúgbìn síbẹ̀ oríṣiríṣi tó jẹ́ pé a máa fi sẹ̀mí táàfin máa develop nínú ara wa ọlọ́run fi àwọn nǹkan mèremère síbẹ̀ tá a máa rí tínú wọ́n máa dùn huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tí mo dá sí ilé ayé mo dá fẹ́yìn kí ló wá dá wa fún ó tún wá sọ nínú Qur'an ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ẹ̀yin àtàlìjànú ẹ̀yin méjèèjì yẹn ẹ̀yin náà lẹ́wà láyé ọlọ́run bá ní ìdáyé fún kankan àbíkẹ́ mọ́ wá sin ọlọ́run àlìjànú lọ Mákà àlìjànú gbààwẹ̀ àlìjànú kírun àlìjànú gbọ́wàsí àlìjànú lọlé kéwú gbogbo ìjọ tó bá gbogbo ibi tá a bá ti wà tá a bá kí kàlù Kùránì ń bẹ àwọn àlìjànú dáadáa náà mẹ́mẹ́ bẹ́ẹ̀ náà ni àlìjànú kìrìsìtẹ́nì wà àlìjànú alùmídíà wà àlìjànú yahudi jù àlìjànú ọ̀daràn ológun àwọn àlìjànú ẹlẹ́bọ àwọn yẹn làwọn àfẹ́ ẹlẹ́bọ jọ mọ́ ń ṣiṣẹ́ papọ̀ kìí sí àwọn àlìjànú dáadáa ni wọ́n bẹ̀ ń sẹ́ wọ́n fẹ́ fọyàn lójú wọ́n fẹ́ rọ̀yàn lápá wọ́n fẹ́ dànkanrú sẹ́ni eré ní ọ̀rọ̀ abẹ́nibú ẹ̀yà àlìjànú bú ní ọ̀ràn ọlọ́wọ́ bá aláà ní torí ìjọsìn mo ṣe dá yín liya'buduni wa ma umiru illa liya'budullaha ọlọ́wọ́ bá ní ìpayín láṣẹ kẹ́ wá ṣe kankan lé ayé yìí illa liya'budullaha àbí kẹ́ wá sin ọlọ́run ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá wa ọlọ́run dá wa wálé ayé ká wá ṣẹ̀sìn ṣẹwárí ẹ̀sìn tọ́lọ̀ ní ká wá ṣe yìí ó wá ń bùkátà ìmọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ó ń bùkátà ìmọ̀ ń bùkátà kalọ̀ lé kéwú báwọn ọmọ wá ṣe ń wá sílé ẹ̀kọ́ yìí àtàwátá díẹ̀ àgbàlagbà táwọn náà wá sílé ẹ̀kọ́ yẹn ní ó jẹ́ á mọ nǹkan lọ́lọ́run ní ká ṣe torí ẹ̀sìn tọ́lọ̀ ní ká fi sin wọn nínú Al-Qur'ani àtàdísì lọ́wà bẹ́yàn bá sì ka Qur'ani tó kàdísì kò lè rójú tó ẹ̀sìn ọ̀tọ̀ ní jẹ́ ọmọ ṣe ló ṣe jẹ́ pé ẹ̀sìn yìí ẹ̀yọ́ ọmọ yá mi ẹ dákun ẹ jẹ́ ká mójútó ọlọ́run ní àpáyín láṣẹ wa ma umiru illa liya'budullaha bí i bá jẹ́ pé kẹ wá sin ọlọ́run torí ẹ̀páyín láṣẹ kẹ wá sílé ayé mukhlisina lahu din àmọ́ ẹ̀sìn náà ẹ ṣe pẹ̀lú sincerity ẹsẹ̀ sí torí ọlọ́run unafa'a kẹ jẹ́ ẹni tí kò ní máa mú ẹbọ mẹ́sìn unafa'a ẹni tó nígbàgbọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run bá ní tẹbá fẹ́ sẹ̀sìn o ẹjẹ́ kí ni unafa'a èyí tí ẹsẹ̀ bọ̀ yuqimu sọ́lá ẹmọ wá kírun dédé wa yutu zaka èyí tẹbá ní zaka ẹmọ fáwọn tí ò ní kẹfì elevate poverty láwùjọ ẹwọ́ bọ́lọ̀ ṣe ń tó ayé fún wa wa dhalika dinul qayyim ọlọ́run bá ní ẹ̀rí pé ẹ̀sìn ilé lọ́dájú ẹ̀sìn tí ń pèpè lọ síbi la ilaha illallah ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kò sí oore téèyàn máa ń ṣe fún ọmọ tó kéèyàn ó mú ọmọ ọlọ́run bí wájú alìkìyàmà ẹnìkọ̀ọ̀kan wa páwọn ọmọ tó ń fún wa kí ló dé táà mójútó wọn ó ní yá ayọ́ alladhina amanu ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo qu anfusakum ọlọ́run ní ẹ lè ṣọ́ra yín o wa ahlikum ẹ̀rẹ̀ mójútó àwọn fámílì yín ó ní mélòó jàmá àwa àtàwọn fámílì wa náàrọ̀ kẹ́nìkan kan mọ̀ wọ̀ nánú yín o iná yẹn gbóná o ọlọ́run lè mójútó ra yín èèyàn wá lè mọ tí ó mọ ṣe tí ó fi dọmọ ná àfi kó nímọ̀ èèyàn ò sì lè mọ tí ó ṣe tí ó fi wà lìjánà àfi kó wá mọ̀ èèyàn wá lè rí mọ̀ nínú ilé àfi kéèyàn jáde lọ lè kéwú ló sì jẹ́ pé báwọn ọmọ kéékèèké ṣe ń lọ lè kéwú làwọn àgbàlagbà náà láàmú lọ lè kéwú nítorí pé ẹni tí ò bá ti nímọ̀ lérí tí ń ṣe oyè kò lè ṣe mọ́ ṣe ní kó ṣe ẹ̀wọ̀n ya mi al-Qur'an ọlọ́ni dhalika al-kitab ọlọ́wọ́n bá ní sẹ́rí Qur'an tí ẹgbẹ́ lọ́wọ́ yẹn la rayba fihi ọlọ́ni ẹ má ṣe yẹ méjì hudan lil muttaqin ọlọ́wọ́n bá ní ìmọ̀nà ní fáwọn tó bá fẹ́ mọ̀nà nínú yín ẹ lè ra Qur'an sílé ẹ ra hadith sílé
eré ilẹ̀ ti dàrú o òkùnkùn ti bólẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ bí a lọ mọ́ Allah ti sọ fún wa yí pé tá a bá ti jáde láyé òun ní béèrè lọ́wọ́ wa yí pé kí ló dé tí wọ́n kọ́lé Ọlọ́run ní béèrè kí ló dé tí wọ́n lásọ Ọlọ́run ní béèrè kí ló dé tí wọ́n bímọ Ọlọ́run ní béèrè kí ló dé tí wọ́n lọ́kọ Ọlọ́run ní béèrè kí ló dé tí wọ́n wá lọlé ayé tó ń fẹ́yàwó Ọlọ́run ní béèrè tí ó bá ti ṣe sìnà Ọlọ́run ní béèrè pé kí ló dé tí wọ́n wá ní dúkìá rẹpẹtẹ ẹ̀mọ́ tí ó béèrè ó ní wala tamutunna illa wa antum muslimun Ọlọ́run bá ní ìsìláàmù nìkan ló béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti dákẹ́ bá ṣe wáyé òhò yẹn lápadà sọ́run ní òhò lẹ́yìn aṣọ wáìtì tán dàbò wáyé lẹ́yìn bí oṣù mélòó aṣọ náà tún gbó àwa dìde òhò òfáàtà kò ní sí bàtà lẹ́sẹ̀ wa òráàtà ní òhò láwà gúrìlà gbogbo àwọn ọkùnrin adọ̀dọ̀ wà lábẹ́ wa tọ́lọ̀ bá gbé wa dìde àwọn kèfèrè wa dúró ní gbansasa àdájọ́ fún 50,000 years níjọ́ yìí èmi àti ẹ kọ́lọ̀mọ́jọ́ ọ̀rọ̀ yíwọ́njọ́ náà ṣe rí àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n mójútó ìsìlámù wọn lásìkò táwọn lò ní ardul mahshar wọ́n ní kò ní ju láàrin àsìkò tó wà láàrin zuri sí asiri lọ kọ́lọ̀mọ́sà fèmí náà sínú àtẹ̀yìn náà amínìkan wà rán á mójútó ìsìlámù tàbá ti wọnú sàárè tí wọ́n ti gbé wa kó mẹ́ báyìí ọmọ tó kù fún ó kù wà tẹ̀sìn àti wà rẹ̀ ẹ̀sìn tá sì ṣe yìí ẹ̀sìn tá ànábì ṣe lánàá ni ànábì wá sí láyé mọ́ dépò tá wọ ànábì bí ṣe ń ṣe àbẹ́gbà tí ànábì ń lọ ànábì lèmi ń lọ ní o ayé wáyé mọ́ kú o èmi ń lọ o taraktu fikum amrayn mo fi kan méjì lẹ̀ fún yín lan tadillu ma tamassaktum bihima tẹ́ bá di méjèèjì mú ẹ̀ ní sọnù o èmi ń lọ èmi tí ń tọ́ yín sọ́nà ní ń lọ yìí kí nìkan méjèèjì tá ànábì fún wa tí wọ́n máa jẹ́ atọ́ka atọ́nà òun náà ni kitaballah al-Qur'an táwọn ọmọ yíká yẹn lànàbí rí fàásí wọ súnnàtì àtàdísì súnnà mi ànábì méjèèjì tẹ́ bá ti dìímú ẹ máa fi darí ẹ̀sìn yìí Islam ẹ̀yọ́ máa yá mi òun náà ni àṣeyọrí tẹ́yẹn bá ní ọmọ tí ò ní Islam èyàn ò láṣeyọrí lérí ẹ̀ ọmọ tí ò ní Islam kò lè láàánú ẹ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run bóò ní ó ṣe láàánú ṣe bí ọmọ tí ń tọ́jú òbí rẹ̀ ń tọ́jú òtórí pé ń bẹ̀rù Ọlọ́run ni ọmọ tí ò wá kéwú bóò ní ó ṣe bẹ̀rù Ọlọ́run ọ̀nàwó tán ó ṣe wàhálà tán ọmọ lọ́lú èbó ọmọ jẹ́ gbogbo tó yẹ kó jẹ́ ọmọ yìí wá ń dà ọ́ láàmú ọwá ń fi irun funfun ó tún fi ń ṣiṣẹ́ lẹ́yìn inú dúdú ọmọ yẹn ó kẹ́kọ̀ọ́ ayé àmọ́kọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lójú yíwọ́ àwọn míì àwọn sì kọ́ ọmọ wọn sílé kéwú wọ́n kọ́ sílé kéwú ọmọ wà lé kéwú wọ́n ní kọ́ mọ́ ṣiṣẹ́ wọ́n láàfà yìí ṣiṣẹ́ wọ́n ní táàfà yìí wá ti kéwú kò nídìí kéyìn ó ṣe kí ni kéyìn ó ṣiṣẹ́ ipé àfà tí máa ń ṣiṣẹ́ gan kéwú rẹ̀ lálùbáríkà ẹ dákun sọ̀rọ̀ nu ọlọ́run bá idha qudiyati s-salah ọlọ́run tẹ́ bá ti kírun tán fantashiru fil ard ẹ fọ́nká sérí ilẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá ọlá ọlọ́run káàkiri ẹ dákun kí lè máa wá káàkiri lérí ilẹ̀ jama sáàmà sókúta ní kí lọ́lọ́ ní ká máa wá káàkiri jama ó ní ọmọ sàgbò ìdérí Pepsi ọlọ́run bá ní ẹ máa ṣiṣẹ́ ẹ máa wá rísìkí ẹ jáde ìjáde làá fi pàdùà bọ́ọ̀ bá ń sàdúrà tó jáde àdúrà rẹ̀ ò ní gbà bọ́ọ̀ bá ń jáde tó sàdúrà ò ní rí kankan múta àfi gbogbo méjèèjì papọ̀ wa-qala rabbukum ud'uni ọlọ́run bá ní ẹ pè mí dáhùn tẹ́ bá ti pè mí dáhùn mùsùlùmí gbọ́dọ̀ fọkàn balẹ̀ kí ni wọ́n ń pè ní Islam ibi tọ́rọ̀ wá wà nìyẹn kí ni wọ́n ń pè ní Islam ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mú dání nǹkan mẹ́rin náà ni wọ́n ń pè ní Islam khasa'isul Islam mẹ́rin péré náà ẹ lè mú dání tẹ́ bá ti mójútó ẹ dọ̀rùn dáadáa tẹ́ bá ti mójútó ẹ̀rí ọ̀nà ọlọ́run tẹ́ bá ti mójútó ẹ̀dọ̀mọ̀ àlìjánà kí ní alákọ̀ọ́kọ́ at-tawhid bila shirki kẹgbà la ilaha illallah kẹgbàgbọ́ dénúdénú bí kò sí ọba tààsìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn wa lódodo lẹ́yìn Allah ìtumọ̀ ni pé ẹ ní bá wọn ṣe ẹ̀sìn ẹbọ mọ́ wọ́n sọdún ẹbọ wọ́n sọdún ẹbọ tàbá tí wọ́n sọdún ẹbọ òun náà ni ọdún tí gbogbo àwọn tí èsè mùsùlùmí máa ń ṣe òun ní bá wọn ṣe òun ní gbàgbọ́ wípé kíní kan tó ń bẹ tó yẹ ká máa ferí kalẹ̀ fún lẹ́yìn Ọlọ́run òun ní gbàgbọ́ kíní kan tó ń bẹ tó yẹ ká máa wólẹ̀ fún lẹ́yìn Ọlọ́run òun ní gbàgbọ́ nìkan lè gbé ọgá àfọlọ́run tádàwọ̀ bá dé ọgbà pọ́lọ́wọ́ bá Allah ti kọ́ sínú kádàrá rẹ̀ Ọlọ́run ló sì fẹ́ bẹ́ẹ̀
tọ́lọ́run bá ṣínà òní fún kẹ́nì kankan lọ́rùn ọlọ́run bá Allah ló mú wá níjọ́ ẹkún Allah ni níjọ́ ẹ̀rín Allah ni níjọ́ tó bá lálàáfíà ọlọ́run ló ṣe níjọ́ tó bá rí ọ padà sọ́dọ̀ ọlọ́run torí kò sí tí ó ṣẹlẹ̀ lérí ilẹ̀ àbíkọ́ lọ́yọ̀ ǹdà kó ṣẹlẹ̀ wa idha qada amra ọlọ́run tí òun bá fẹ́ kí kankan ṣẹlẹ̀ lérí ilẹ̀ fa innama yaqulu lahu kun fayakun òun fúnra àwọn olùwọ́n nìkan máa ṣẹlẹ̀ ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ìdánpẹ́ ní Islam number 1 ni onílọ́lẹ́ ológun lásọ ìyá mi ọmọ ka Quran wọ́n lọ́lẹ́ ológun ọlọ́dọ̀ pásítọ̀ lóru ọlọ́sọ́rù lẹ́yìn ìgbà tó ti gba la ilaha illallah gbọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run bá ní èmi nìkan ni ẹ máa sìn lẹ́yìn náà èmi nìkan ni ẹ máa wára lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ odìmẹ́ni ẹlẹ́ẹ̀kejì kọ́ òun náà ni al-ibada bila bid'ah gbogbo tó bá fi jọ́sìn fọ́lọ́run ọba kọ́kọ́ rí pé ànábì ti kọ́kọ́ ṣe kí wo tó ṣe tá ànábì ọba ṣe mọ́ṣe kíni mọ́ṣe man amila amalan laysa alayhi amruna fa huwa raddu ànábì ní ìbá ṣe nǹkan kan tí èdè pé mo ní kẹ́ ṣe èmi ò sì ṣe ọwọ́ pé lẹ́sìn ànábì lọ́lọ́wọ̀n nígbà tí wọ́n bá ti gbà òfò ní àbíkẹ́ ìṣòfò jama ó gbé dọ́rùn wọn ni wọ́n gbà kí ló dé wọ́n lá ànábì ò ní kẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ni akhlaqu tayyiba ká níwàre ìwàre náà pè ní Islam ànábì ní bu'istu li tamami makarimil akhlaq ànábì ní wọ́n gbé mi dìde kí n máa wá wùwàre ẹwọ ọlọ́pàá àwọn ọmọ lé níjàmbá bí ìbá sáwọn ọmọ tọ́lọ̀ ní kan ka Quran ta tó mójútó àwọn ọmọ ti di yahoo boy adigunjalè ni wọ́n pè bẹ́ẹ̀ ọmọ tí ń jalè lérí net níjẹ́ tí ọba ti net jàmá èwo ní ọmọ jà jàmá yóò mọ já net ní kí ló kù tí ọmọ ti jàmá yóò mọ já net ní ọmọ rẹ̀ gbé laptop lọ́wọ́ òun fura sí pé ọmọ ọ̀sàgbàfọ̀ ń kó kíni wálé jàmá ń ká sọ wálé ó sì dákẹ́ ìyá yẹn dákẹ́ wọ́n padà gbé yáyẹ sí social media lọ́la ipé ọmọ lè ní o ọlọ́wọ̀n ní jí wọ́n nà kábẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wá o ẹ̀yọ́ ma yá mi ẹni bá gbé owó lówó wọ́n ṣépèlé tí wọ́n ṣépèlé yóò mú ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó lè ní wọ́n ní àwọn fẹ́ kádà bá wọn ṣe dà waddu law takfuruna kama kafaru fatakununa sawa ọlọ́ni wọ́n fẹ́ kẹ́ẹ̀dà bí àwọn kẹ́ẹ̀dà bá kan náà wọ́n gbé kíní kan jáde ó ti pẹ́ tí wọ́n ti gbé jáde wọn lẹ́gbẹ̀ẹ́ al-awlama globalization ìtumọ̀ ni pé báwọn ṣe rí gẹ́lẹ́ àwọn fẹ́ kí gbogbo ayé rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń jagun yẹn ogun rori wọ́n ń jà ìkankan bẹ́ẹ̀ tí mẹ́ta ń sì dánwò ní LGBT ọ̀rọ̀ application ni ó l yẹn ó ní domini lesbian lg yẹn ó lómìnì gay ipe gbogbo ìjọba ayé gbọdọ̀ gba àwọn èèyàn láàyè kọkùnrin àtọkùnrin ọmọ fẹ́ra wọn kóbìnrin àtobìnrin ọmọ fẹ́ra wọn bẹ́ẹ̀ bá fẹ́ ẹran kó fẹ́ ẹran sílé kan fi kálukú lẹ̀ kó fúrì wọ́n sì ń ja gbogbo ìjọba ayé lógun ẹ̀sìn ló sì ń gáìdì àwa ọkùnrin àtọkùnrin báwo ṣe àkókò adé àtàkókò adé wọ́n lera wọn sáyìn gbọ́ orí ipé wọ́n ní akọ ẹran àtakọ ẹran lera wọn normal kí ni máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹranko gangan àti sọ̀rọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹranko abo àtakọ ni wọ́n mọ̀ lera wọn adẹ́gbẹ́ ìgbésí ayé àwọn òyìnbó yẹn ìgbésí ayé ó tún bìlò ju ìgbésí ayé ẹranko tó advance jù wọ́n lọ nítàgbọ́ yé nìyẹn Kenya ní kan bí ìjẹrin àwọn méjì wọ́n ya picture wọ́n ní àwọn fẹ́ fẹ́ra wọn gay ọkùnrin àtọkùnrin president ló wọn wá ní kánlẹ̀ kó wọn wá nígbà wọn kó wọn dé ó ní kí wọ́n mú wọn sínú ẹ̀wọ̀n wọn ò ní jáde ń bẹ̀ àfijọ́ tó bá fúnra wọn lóyún níbi wọn bá ti fúnra wọn lóyún náà ní kí wọ́n ṣe kíní wọ́n jáde tí wọ́n bá ti wá ríra wọn fún lóyún kọmọ bẹ́ẹ̀ títí tí kò fi ṣe kíní tí kò fi dé pèsè tó bí yẹn kò dùn òyìnbó nú wọ́n dìde lẹ́nìsìn wọ́n dìde pé àwọn fẹ́ gba owó lọ́wọ́ àwọn fẹ́ dágúnlẹ̀ àwọn fẹ́ bọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn fẹ́ dọ̀rọ̀ ẹ̀rú íńtánẹ́ẹ̀tì ẹ̀yìn wáyá mi ẹjá sọ́ra pẹ̀lú àwọn ọmọ wa àgbáláyé tó kó gbogbo wa sínú yàrá kan ní o gọ́gù bí wọ́n ṣe gọ́gù yẹn wíwàtà wà nínú yàrá kan àwọn àfáànsẹ́ wà sí lẹ́gbẹ́ kan àwọn tán ka Kùránì bẹ lẹ́gbẹ́ kan àwọn onígè àwọn náà bára wọn sùn lọ́ọ̀kan àwọn lesbian obìnrin àtobìnrin àwọn náà ṣe ti àwọn náà ń bẹ lẹ́gbẹ́ kan wọ́n lówó rẹ̀ ti di 10 million lẹ́yìn bí ọ̀sẹ̀ kan wọ́n ló ti di 15 lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ló ti di 5 million lẹ́yìn bí oṣù kan wọ́n ló kù 500 naira ẹ̀dàkùn irú business ò ní ẹ́ online business ọmọ tí wọ́n ń tà ọmọ tí wọ́n ń rà
bẹ́lẹ́dẹ̀ ni wọ́n ń ta ní o bọ́tí ni wọ́n ń ta ní ọmọ mùsùlùmí kówó síbẹ̀. ànábì tó wá dìgbẹ̀ yáyé ànábì láwọn òyìnbó lá máa tẹ̀lé latattabi'unna sanana man kana qablakum ẹ máa tẹ̀lé àwọn tó ti síwájú yín. àwọn sàhábà wọ́n wà ànábì ran ànábì ní shibran bi shibri tí wọ́n ti mú fẹ́ máa mú tẹ̀lé wọn hatta law dakhalu juhra ad-dabb dhira'an bi dhira' títí wọ́n fi wọ ìwọ agilintí ànábì lẹ́yìn náà ó ṣe wọ́bẹ̀ ànábì lẹ́yìn náà wọ́bẹ̀ ẹ ní mọ́tọ́ wà náà òun yẹn nínú òkùnkùn ẹ wọ́bẹ̀ gbogbo tí wọ́n bá ti ń ṣe lẹ́ẹ̀mọ́ ṣe kí ni lẹ́ẹ̀mọ́ ṣe tí wọ́n ń pè ní civilization nìyẹn pé dàbí òyìnbó àwọn ọmọ yìí ń wọ jíǹsì káàkiri wọ́n ń wọ top ọmọbìnrin jáde ńlẹ̀ kò wọ jẹ̀lbáàbù aláàánú yudinina alayhinna min jalabibihin ànábì ní tẹ́ bá ti ń jáde ẹ̀yin obìnrin ẹ máa da jàlibábà bora suratu al-Ahzab 33 verse 59 aláàánú bó ń ṣe fẹ́ kẹrí ní ẹ̀yin obìnrin ẹ wá wo báyìí sì dálé níjàmá ẹni bá sì wọṣọkáṣọ wọ̀lú wọn ni ọba tó bá wọṣọkáṣọ wọ̀lú wọn ò fi igbákígbá bomi fún ọjọ́ ọ̀la ọmọ míì tó padà bàjẹ́ yẹn aṣọ tí ń wọ̀ ló dì tá mi ọjọ́ ọ̀la yẹn because tó bá ti wọṣọ burúkú àwọn èèyàn burúkú ló máa fó ṣe ẹ má wọ àwọn ọmọ yẹn ra o torí tó bá délé tán especially ẹ̀yin yá wa home video àwọn drama ó ti tó ṣenough music gbígbó ó ti tó ṣenough àwọn kan tí máa ń pa àwọn ọ̀dọ́run nìyẹn tọ́mọ bá kàlù kùránì tẹ́ ẹ̀ bá gbé tẹlifíṣàn jìnnà sí tí ń wọ́n tí ọ̀dá kùránì yọ parẹ́ lérí ẹ̀ yọ kà máa fọhùn jáde lásán ni kò ní sí ìbẹ̀rù ọlọ́run kankan lọ́kàn rẹ̀ torí pé tv tó wà nílé olódì sọ ọpọlọ ẹ̀ àwọn tó ń present àwọn presenters they are not Muslims wọn kàlù kùránì kò sí tó kàn wọ́n pẹ̀lú òfin ṣẹ̀ríà wọ́n tó fẹ́ kọ́ mọ́ rẹ kó jẹ́ pé kùránì tí ó kọ́ ọ̀fẹ́ kó ṣiṣẹ́ lára rẹ̀ ó gbé àwọn aburú jìnnà sí nínú ilé ó dẹ̀ mọ́ mọ́nítọ̀ rẹ̀ ó dẹ̀ mọ́ ṣàdúrà fún níparí ẹlẹ́kẹrin òun náà ní ká máa wá ọ̀nà halal ká máa ṣiṣẹ́ halal islamu ni ara islamu ni òun gángan ó wà ní òpó islam kọ́lọ̀wọ́ láàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀wọ́ bá aláà kọ́mọ̀dé islamu ó dágbére nínú ilé wa gbogbo àwọn wa kọ́lọ̀wọ́ ṣe wọ́n láàfẹ́sì inú ilé yìí ẹ máa ka suratul baqara síbẹ̀ suratul kí mọ̀ pé suratul baqara anábì ní ilé tí wọ́n bá ka baqara sí èso jáde ń bẹ̀ àwọn tó wọ́n ta ò ní wọlé lẹ́yìn ẹ̀mà dìde lóru ká tó kásùbà gbogbo ilé tó wọ́n tẹ́ nínú àrò lóru wọ́n láti yọrí lẹ́yìn ẹ̀mà gbàwẹ́ Thursday Monday 30 14 15 oṣù ojú ọrùn tẹ́ bá ti sinú tán kẹ bẹ lọ́hùn àdúrà tẹ́ bá ṣe Ọlọ́run gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá travel ẹ̀mà sàdúrà tẹ́ bá jáde kó lé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah aburúgbà oníṣẹ́gíní kò ní sẹ́yìn tọmọtọmọ kákọ́ àwọn ọmọ wa ní gbogbo àwọn àsìkárù yìí afẹ́wọ̀ toilet kákọ́ ọláwọ̀ àsìkárù tó máa kà àdúrà lágbára mùsùlùmí kìí sóògùn mo wá bẹ̀rẹ̀ ọba fún gbogbo àwọn àyíkọ́ Ọlọ́run tó ṣe wọ́n láàfáà torí wọ́n ti dà fáà sí jàmá Ọlọ́run ọba aláàkọ́mọ́ da wọn padà sẹ́yìn o àtọkùnrin àtobìnrin yìí kọ́lọ́mọ́sà sí lọ́mọ olóríire gbogbo àwọn òbí ta náwó ta nára àwọn ọmọ wa ọlọ́mọ́sà sí wọn ní tuntun ojú fún wa Ọlọ́run já jòkó lọ́jọ́ alẹ́ ká máa jẹ́ wọn ayọ̀ tọ́bọ̀ wá díjọ́ àlè kìyàmà kọ́lọ́run fún ẹ́sìnú tí Ọlọ́run ó ṣì máa ṣe wa táàfi wà jẹ́ náà Ọlọ́run subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون